mi ò wá lè dúró ẹ má mi ìfẹ́ tásìkò bá tó màá gbà ó jẹ́ 3 sin 4 sin alhamdulillah irinṣẹ́ tíátà ó le mi ní sọ fún yàn kankan pó rọ̀. ẹnìkan tiẹ̀ ní pé kì í ṣe orí ìtàgé wọ́n ní ìjà orí ìtàgé lè ń ṣe. ó gbó mi kìtìkìtì mi ò sọ kí ní ìrí mo ń lọ sí location mo ní accident lọ́nà Ìbàdàn accident yẹn pọ̀ wọ́n mú ọmọ mi jáde láti abẹ́ mọ́tò. kódà èèyàn tó mọ̀ ní industry bí ẹ̀yẹ̀ kan ìdí tó dẹ̀ fi mọ̀ ní pé ìgbà tí mo kúrò ní ọ̀dọ̀ ìyá ọkọ mi mo wá lọ sọ́dọ̀ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi yẹn ibi tó ti ṣe mọ́tò mi ò jìnnà sí ibẹ̀. ẹ̀yin lẹ drive. èmi mo máa ń drive. mo lè gbé bébì sí. bébì wà ní pẹ̀lú ọmọ ọ̀dọ̀ mi. lẹ́yìn nínú car seat ẹ̀ ṣe yẹ accident yẹn pọ̀. so mo tó ń kọ́ ní accident kan ogun ní tíátà yìí o àwọn tó fẹ́ jagun wọ́n máa rí ogun wọn jà torí mi ò wá jagun. ẹ̀bọ̀ kí ló lè fa alájà ṣé ẹ̀ ń bá nìkan ta kàngbọ̀n ni abẹ́ fáìjà ọkọ̀ lọ́nà ayọ́rọ́ àwọn olóńlójú kí ló ṣẹlẹ̀ ìjọ olóde náà. mi ò kí ń ro kó bàjẹ́ fún yàn mi dẹ̀ kí ń rò pé kéèyàn kan ṣubú. kí n lè dìde. mi ò ń rò mo dẹ̀ máa ń sọ kankan náà láti ìgbà tí mo ti wọ industry pé mo máa sọ fọ́lọ́run mi ò fẹ́ ògo wùrùwù mi ìfẹ́ nífẹ̀ẹ́ gbogbo ayé. òwò ṣùṣù dá wáíwáí. mi ìfẹ́ mo máa ń sọ up till now pé mi ò fẹ́ ògo pé gbìngbìn tó máa kó máa jò steadily. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sí orí ètò Oyinmomo lẹ́tọ̀ ètò náà ni Oyinmomo láti àgbàlá AK Media Concepts níbi tí a ti ń dábẹ́lú tí a ti ń rọ̀ bí òwe a ti lọ sí ìlú Mẹ́kà ní Saudi lọ́hùn ibi tí a ti lọ mú alájà tuntun nẹ̀nẹ̀ wá ọ̀ǹtọ́sì ni o wọ́n ṣe dé ni mo ti ń gbúrò gbogbo ẹ̀ mo ti ń di gbogbo ẹ̀ náà salamu aleykum. wa aleykum salam wa rahmatullahi wa barakatuh. Allah akbar adúpẹ́ sójú abáyé lẹ ṣe fù àbí ẹ̀yin àti ìdéhùn mi fàtáyì ẹjọ́ lọ báyìí ni bẹ́ẹ̀ni sá ẹ wá dé láyà tàlàáfíà adúpẹ́ alhamdulilayi oyin tó wá ń dán sí ìwà ń gbá yìn ọlọ́fà àlùbáríkà sí òwe tẹ ẹran ti tọrọ ń bẹ̀ àti tẹ ẹran ti tọrọ èyí tẹ tọrọ fún yàn tó tọrọ fún yín ọlọ́ba mi gbà wà á ní jẹ́ tọ́lú sẹ́ńtà lásán fún yín àyè àlùbáríkà àyè gbígbàdúrà ni ọlọ́wọ́ olójú tẹ fi Káàbà àti èmi náà fi rí báyìí kọ́lọ́ máa ń forí jà àbúrò mi dára tó ṣètò ẹ̀fẹ́ mi nígbà tí mo lọ́lọ́ Al-Rasheed inshallah orúkọ ilé ẹ̀kọ́ ẹ̀ máa. orúkọ mi ni Ọmọlára Kasali Dada. Ọmọlára Kasali Dada ní orúkọ òun náà láti rí DRK kí ni ìtumọ̀ DRK àti mo rí bá DRK màá ní ìbéèrè bàbá lórí ìtàgé ní DRK. mo ti lórúkọ yẹn ti pẹ́. fẹ́ mọ̀. orúkọ ọkọ mi ni but mo ti ń lò ó ti over 10 years tí mo ti ń lò so a lot of people ò mọ̀ because wọ́n ti mọ̀ mí mọ́ orúkọ yẹn so mi ò change ẹ̀ torí pé àwọn èèyàn ti mọ̀ mí mọ́ orúkọ yẹn but a lot of people máa sọ pé Lara Dark. Dark èmi náà rò bí. but àwọn tó ti mọ̀ mí tipẹ́tipẹ́ bí i 14 years ago tó ti mọ̀ mí tipẹ́tipẹ́ mọ̀ pé DRK yẹn òun ló ń jẹ́ bẹ́ẹ̀ but a lot of people ò mọ̀. DRK wa ń kọ́ lónìí. àlàáfíà. tá a bá ń sọ pàṣẹ tíátà tí ẹ̀yàn láàyò yìí tí àwọn èèyàn mọ̀ yín mọ̀ dáadáa ẹnìkan ló ṣe ládùúgbò ní tẹlifíṣàn lẹ wo ní bàbá ní ṣe ní àbí ìyá bó lẹ ṣe wọnú ẹ̀ gan. àǹtí mi kan ló máa ń ṣe then kó tó dípò àǹtí mi náà máa ń ṣe my role model is Fúnkẹ́ Akíndélé. Geneva. bẹ́ẹ̀ni tí bá ti rí wọn inú mi máa ń dùn. Sùlẹ́à kan Ayétòrò kan. bẹ́ẹ̀ni sà. tí bá ti rí wọn inú mi máa ń dùn pé àǹtí yìí mèrè ṣe àǹtí mèrè ṣe mí náà fẹ́ máa ṣeré kò pẹ́ bí abí ọdún díẹ̀ àbúrò ẹ̀gbọ́n dádì mi ọmọ wọn àwọn náà wá ń ṣe eré mo máa ń tẹ̀lé wọn lọ sí location lọ́dún fa. wọ́n ṣiṣẹ́ God bless you. wọ́n ṣiṣẹ́ wọ́n jọyọ̀ àwọn ní tíátà lọ́dún fa tó bá tẹ̀lé wọn lọ máa rógógó màrá wọn sọ ní àlè inú mi máa ń dùn gan. àti alẹ́ ìṣònílẹ̀ gbálẹ̀ gbogbo wọn alẹ́ délé Ògúndípẹ̀ tó wà l'Amẹ́ríkà báyìí gbogbo wọn pátápátá
máa rí wọn tí bá ti wá rí wọn bẹ́ẹ̀ inú mi máa ń dùn gan pé èmi náà wá ṣe iṣẹ́ eré orí ìtàgé àmọ́ kò pẹ́ mo wá máa ń tẹ̀lé àǹtí mi sójọ́ kan wá ní kí wá jókòó pé ká wá ṣe wakapas lọ máa ń pè kí n sọ bẹ́ẹ̀ sódà lè yé àwọn èèyàn wa. àwọn sáré pẹgbẹ́ nínú eré. èmi nìyẹn. rí mi ń bẹ̀ ni. ṣé o rí mi pé mi mo kọjá ń bẹ̀ yẹn tó bóyá ní kí n ṣe ọkọ ní kí n mú abọ́lẹ̀ sí ọ̀dọ̀ Wùnmí àǹtí Wùnmí. Yétúndé Wùnmí àǹtí Yétúndé Wùnmí pé kí n ilé olóúnjẹ ní sanwó ní kí n kọ̀ wọlé kí n gbá bóúnjẹ lẹ̀ so inú mi dùn màá ṣàdúró pé fíìmù yẹn kó ṣàjáde kí n sọ fáwọn èèyàn pé mo wà fíìmù bẹ́ẹ̀ mo wà ń bẹ̀ mi tí mo orúkọ bọ̀ mo wà nínú fíìmù yẹn so pàtí mo wá tó wọ school náà mo ti máa ń tẹ̀lé àǹtí mi bẹ́ẹ̀ yẹn ti máa ń ríṣẹ́ ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan so I was school náà that was 2007 yes 2007 mo ń tẹ̀lé àǹtí mi láti bí 2005 to 2006 so 27 tí mo tó wá wọ school ọ̀rẹ́ mi kan náà Evelyn Inamedia tó ti wà ní Canada nsìn so gbà yín ó máa ń lọ ọ̀gá ẹ̀ ní S. Ayinde so òun náà tún ginger mi ẹ̀bọ̀dá mú ìlú S. Ayinde Sásìlú bẹ́ẹ̀ ni sà so òun ni ọ̀gá ẹ̀ so àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé ọ̀rẹ́ mi yẹn lọ inú mi máa ń dùn àwa lọ yàṣẹ́ níjọ́ kan ní Sábó ní kí lórúkọ kọ́ọ̀tì high court kan wà ní Sábó ní olùgbàdì Sábó Yaba ń bí báyìí sá so bí mi ṣe lọ àwọn aráàlú celebrity oríṣiríṣi Madam Ṣàgẹ́ inú mi dùn bẹ́ẹ̀ ni gidi gan blackberry rẹ̀ lórí nígbà mi tí ni ṣáà fọ́ọ̀rẹ́ mi pé yà mí pẹ̀lú wọn yà mí láti gbà yẹn máa lọ 27 yẹn mo fara sí dára torí gbogbo 25 26 dáǹtí mi máa ń lọ yẹn dáàdi mi ò fọwọ́ sí wọn láìkẹ́. ok àǹtí tó lọ gan ìyá kan náà. no àwọn gbà no ìyá kan náà kọ́ bàbá mi àti ìyá tiwọn bàbá kan náà ìyá kan náà ló bí wọn. ṣó ti yé yín cousin bẹ́ẹ̀ ni cousin mi ni wọ́n bẹ́ẹ̀ ni sir cousin mi so àwọn ni mo máa tẹ̀lé lọ́ngbà yẹn so dáàdi mi ò fọwọ́ sọ ní pé àwọn fẹ́ kí n ṣe eré orí ìtàgé nípa àwọn fẹ́ kí n kọ́ṣẹ́ kí n kàwé kí n dẹ̀ kọ́ṣẹ́ tailor nǹkan tí bàbá mi fi ọwọ́ sí nìyẹn ṣùgbọ́n Ọlọ́run ló mọ iṣẹ́ àṣelà bẹ́ẹ̀ ni torí mo kọ́ṣẹ́ tọ́sọ̀ yẹn náà but. so ẹ lè ránṣọ báyìí. mi lè ránṣọ mo lọ́dún kan bẹ́ẹ̀ mi ò mọ kankan lẹ́yìn ìgbà yẹn mo tún wá ṣẹ̀ṣẹ̀ lọ kọ́ iṣẹ́ caterer. catering àbí àwọn tó ń bá ní sí oúnjẹ bẹ́ẹ̀ ni catering mo kọ́ Ọlọ́run dẹ̀ fa àlùbáríkà sí mo mọṣẹ́ dáadáa ṣùgbọ́n mo ò fi ṣiṣẹ́ ṣe mo ra gbogbo ẹ̀kú bẹ́ẹ̀ mo ra everything Ọlọ́run sọ pé díṣẹ́ fíìmù yìí náà ni. ẹ padà síbẹ̀. bẹ́ẹ̀ ni mo padà sí. àwọn ẹ kàwé yín tán. bẹ́ẹ̀ ni mo ṣe ND mi mo ṣe HND mi. ẹ sì sáfù abẹ́ sáfù. náà mi sáfù. ẹ síjọba. dandan kan tó bá wọn ẹ ló máa ṣe tó bá ti jẹ́ pé Lagos Poly ló lọ. ṣó ti yẹ yín sà. so ibi tí wọ́n lọ mo bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ọ̀rẹ́ mi yẹn a máa ń lọ so láti bẹ̀ tó bá ti lọ location wà mí tèèyàn kan wà ṣáà gba nọ́mbà wà lọ location wà mí tèèyàn kan wà gba nọ́mbà wà mí tèèyàn kan wà gba nọ́mbà ẹ jọ̀ọ́ bọ̀dá mi ẹ pè mí síṣẹ́ o àǹtí mi ẹ pè mí sí èmi dẹ̀ ni mo lọ́ọ́yà ìyàwó bẹ́ẹ̀. ṣé ti ẹ̀ parí ṣàkóńgbà náà lọ àbẹ́ pàdé ẹ̀. bọ̀dá ṣáà tó wá fún yín ṣàbí ò fún yín ṣẹ́. èèyàn dáadáa ni wọn. ó pè é síṣẹ́. èèyàn dáadáa bí ẹ̀mí jọ ń pè mí síṣẹ́ èèyàn dáadáa ni wọn. ṣó ti yẹ yín so tẹ́mi bá ti rí àwọn èèyàn mo máa ní tẹríba pẹ̀lú mo máa ń bá wọn ṣeré òdàgbò nǹkan kan mi gbogbo èèyàn làǹtí mi the scene gbogbo èèyàn tí bá ti rí àǹtí mi ni. tẹ́lẹ̀ bá lọ́nà lọ. kò mú nǹkan kan lára èèyàn. ẹ̀kọ́ ni o. àwọn ọ̀rẹ́ mi kan máa bá mi jà pé kí ni gbogbo èèyàn máa pè láǹtí ẹ tó bá yẹ wọ́n máa ṣe bí pọ̀mọ́ kékeré ni ẹ mo ní ẹ má wọrí mi mo ibi tí mò ń lọ kò sẹ́ni tí mo ṣàṣà ni èèyàn tó máa sọ pé ọmọ yẹn ní ìgbéraga bí ọmọ yẹn ó rúdù sí mi kò lẹ́kọ̀ọ́ àwọn tó máa sọ ó nọ́mà. ọmọ Èkó sì ni o. ọmọ Èkó ni mí. sọ́ọ̀bù Èkó máa ń farabalẹ̀ tó báyìí ni. àwọn farabalẹ̀ Èkó ò gbọ́. ó wà lórí wa ṣùgbọ́n ọmọ tó bá kọ́ nílé rẹ̀ tó ní tẹríba tó dẹ̀ fẹ̀sìn kọ́ tí ò dẹ̀ jọ rẹ̀ lójú tó bá dé tàwa bọ̀wọ̀ fáwọn tó bá bá ń bẹ̀. bẹ́ẹ̀ ni torí ilé ayé gan gba pẹ̀lẹ́pẹ̀lẹ́. wàláhì. ṣó ti yẹn sọ èmi dẹ̀ máa ń rò nǹkan kan láyé tí bàbá mi máa ń sọ pé kò sí nǹkan kan nú ayé àfọwọ́bà fílẹ̀ lọ. wàláhì kullu shay fa gbogbo ẹni ó tán. wàláhì ó máa tán. gbogbo ẹ ló máa tán. wàláhì inshallah. ṣó ti yé yín ṣé dẹ̀ rí nǹkan kan tí mo notice nípa life yìí idratal mustaqim. wàláhì. òun nìkan lọ́ba fi ní mọ̀nà tó bá yẹ pé Ọlọ́run máa ń tètè fi wá mọ̀nà pé ibi tó yẹ ká tọ̀ rẹ̀ ibi tó yẹ ká gbà rẹ̀ púpọ̀ nu wa ò ní ṣìnà. ẹ̀ńtẹ́ ká fẹ́ rèé. ẹ̀ńtẹ́ ká fẹ́ rèé àbí iṣẹ́ ká ṣe rèé. ọ̀nà tó yẹ ká gbà rẹ̀. ibi tá a máa fèsì ni ṣùgbọ́n nítorí náà fi jù wá lọ náà nìyẹn. ní tó fi ń jọ́ lọ́hùn nìyẹn.
ṣó ti yé yín ṣé wá rí iṣẹ́ fíìmù kò easy. ìgbàlẹ̀ á jókòó sínú ẹ̀ gangan pé tó mo ti dé o mo fẹ́ ṣe kínní láṣẹ là dáadáa ọdún wo ni. láti 27 tí mo ti ń 2007 tí mo ti wọ school yẹn ni mo ti ní mi ti filẹ̀ ni mo ti gbá kúrúkù. kí á ní bàbá wí bàbá tó ní ọmọ ṣe kí náà sọ nípa àṣọwọ́lẹ̀ náà ni. Ọlọ́run kó bá mi fọ̀run kẹ́wọn. Allahumma àmín àti yára náà ojú kó bá mi rọ̀ sí sàárẹ̀ wọn. àmín Ọlọ́run àti mọ̀mọ́ mi náà. àmín 27 yẹn lọ́kù yes so 27 yes 27 yes so 27 28 lọ́kù ni bàbá mi kú sógbà tí mo wá sókè mo ń jí lọ ni ṣó ti yé yín lápò 27 yẹn náà lọ́dọ̀ àpò dáàdì mi kú àbí 28 lọ́kù ṣó yé yín sógbà tọ́dẹ̀ ti kú kò sí wàhálà kò sí ẹni tó máa ní kí n má ṣe bẹ́ẹ̀ ni inú mi dẹ̀ máa ń dùn fún ọ́nkù mi bàdá ló pọ̀n Kàsálí torí àwọn lọ́tún máa ń dúró sí mi ní wọ́n tún máa ń gbọ́rọ̀ mi tí bá pè wọ́n tó máa ní má wọrí ṣàmùmọ̀ ẹni tó ń ṣe má borúkọ wa jẹ́ má borúkọ wa jẹ́. ọmọ bàbá yín ni àwọn tí wọn àbí. no bí ẹ̀gbọ́n ọ́nkù mi ni àwọn àti bàbá mi ni ìyá kan náà bàbá kan náà ṣó ti yé yín. àwọn ló dún fún mi bàbá ń gbà náà. lọ́ máa tọ́ mi sọ́nà pé má ṣàbójú wa jẹ́ má bà fámìlì wa jẹ́ tó bá ti ń lọ àní o má ṣe fíìmù but jẹ́ kó rí àríkọ́ṣe dáadáa láta rẹ̀ má jẹ́ kó sọ pé àwọn ọmọ wọn ló ń ṣaṣẹ́wó yẹn ọmọ wọn ló ń ṣe kinní kan yẹn ṣó ti wọn ò discourage mi ṣe to understand tí bá fẹ́ bá wọn sọ̀rọ̀ wọ́n máa ń tẹ́tí sílẹ̀ láti gbọ́ ṣó yé yín ṣe wá rí lọ́nà irinṣẹ́ tíátà ó le mi ní sọ fún yàn kankan pó rọ̀. ẹnìkan tiẹ̀ ní pé kì í ṣe orí ìtàgé lẹ̀ wọ́n ní ìjà orí ìtàgé lẹ̀ ń ṣe. ẹni tó bá sọ bẹ́ẹ̀ ìwé ìhà tó kọ sí ni kò parọ́. ìjà orí ìtàgé pọ́nbélé. ìhà tó kọ sí ni kò ìhà oríṣiríṣi ló kọ sí gbogbo wa. ṣùgbọ́n ọ̀rọ̀ tí ìhà ló kọ sí yín. alhamdulilayi rabbil alamin ó gbó mi kìtìkìtì mi ò sọ kí ní ìrí I think it was 2021 yes 2021 yes ọdún mẹ́rin sẹ́yìn nìyẹn o. I have a baby mo ní ọmọ mi wà ní 3 months. hold 3 months mo lọ sí location mo ní accident lọ́nà Ìbàdàn accident yẹn pọ̀ wọ́n mú ọmọ mi jáde láti abẹ́ mọ́tò. kódà èèyàn tó mọ̀ ní industry bí ẹ̀yẹ kan ìdí tó dẹ̀ fi mọ̀ ní pé ìgbà tí mo kúrò ní ọ̀dọ̀ ìyọkọ mi mo wá lọ sọ́dọ̀ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi yẹn kọ̀sọ̀ ibi tó ti ṣe mọ́tò mi ò jìnnà sí ibẹ̀. ẹ̀yin lẹ drive. èmi mo máa ń drive. bó lẹ́ gbé bébì sí. bébì wà ní pẹ̀lú ọmọ ọ̀dọ̀ mi. lẹ́yìn nínú car seat ẹ̀ ṣé yẹ accident yẹn pọ̀. bọ̀ mo tún fẹ́ fi wákàtí dúpẹ́ torí inú Ramadan ló bọ́ sí pé Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun and that was the second time ẹ̀kejì tí mo máa ní ọmọ mi wà ó kàn ń ké ó kàn ń pariwo ní ṣé yẹ ọmọ mi wà ó wà lálàáfíà ó tiẹ̀ tí over 4 years nísìnyí báyìí ọmọ náà ti padà over 4 years ọmọ tó wà ní 3 months gbá yẹn so mo tó kọ́ ní accident kan ogun ní tíátà yìí o àwọn tó fẹ́ jagun wọn máa rí ogun wọn jà torí mi ò wá jagun. ẹ̀bọ̀ kí ló lè fa alájà ṣé ẹ̀ ń bá nìkan ta kàngbọ̀n ní abẹ́ fáìjà àwọn kan lọ́nà ayọ́rọ́ àwọn olóńgbò lójú kí ló ṣẹlẹ̀ ìjọ olóde náà. ṣé mo pọ̀rọ̀ ilé ayé ó ní bó ṣe rí ẹlòmíì kan máa wà á wà unfortunate á rà àánú gbà á kọ̀ máa ṣe kòǹgé orí á rà àánú gbà dítò bí ìwà ẹ̀ àbí bó ṣe ń ṣe ṣá á kọ̀ máa rórí Ọlọ́run á máa rà àánú Ọlọ́run gbà látara àwọn èèyàn bí mi ṣe mo máa ń sàn kọ́kọ́ fáwọn èèyàn pé mi ò kí ń ro kó bàjẹ́ fún yàn mi dẹ̀ kí ń rò pé kéèyàn kan ṣubú kí n lè dìde mi ò ń rò mo dẹ̀ máa ń sàn kankan náà láti ìgbà tí mo ti wọ industry pé mo máa sọ fọ́lọ́run mi ò fẹ́ ògo wùrùwù mi ìfẹ́ ní fẹ́ẹ̀mù gbogbo ayé. òwò ṣùṣù dá wáíwáí. mi ìfẹ́ mo máa ń sọ up till now pé mi ò fẹ́ ògo pé gbìngbìn tó máa kó máa jò steadily kí n kọ́ṣà máa rí mi wẹ́rẹ́wẹ́rẹ́. tó bá dókè abùlá. ẹ̀yàn àti ìwà káàkiri àgbáńlá ayé a ti lọ sí àárín àwọn òṣèré tíátà níbi tí a ti lọ mú alájà wa tuntun nínú àlọ́mọ wa ni o wọ́n sì ń gbé wa débẹ̀ wọ́n ní àwọn ó ṣe hàn arágbà bó ṣe rí rèé o ó dùn lóòótọ́ o ṣùgbọ́n ìyà tó bá kọ sí yín tó bá kọ sí mi tó kọ sáwọn tọ̀hún ni o ohun tí o bá sì di tíátà náà ni wàá rí ni wàá gbà àbẹ́ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ni sá bóyá mò ń gbọ́ yín ẹnì kan tó ti tára máa lọ wẹ́rẹ́ tára dókè tára hàn dáadáa lẹ́fẹ́. n tó máa pẹ́ ògo tó máa rí lò títí ayé tẹ́ pé kí n dàgbà kí n máa ṣeré gan mọ́ wọ́n á sì máa sọ pé orúkọ mi á sì wà mi ò fẹ́ pé kókó jò lẹ́ẹ̀kan náà kó dẹ̀ mi ò fẹ́
irú àwọn ọ̀gá Bello tẹ́tẹ́ látàrán dò ní dọ̀là ṣe ń gbúrò wọn. àṣìǹgbò orúkọ wọn dẹ̀ ṣì wà àwọn Mama Rainbow wọ́n ṣì wà ògo yẹn ò wọ mi kò lè wọlé wọ́n ṣì wà Madam Sajẹ wọ́n ṣì wà irú ògo tí mo fi ń tọrọ nìyẹn ṣó ti yé so mo máa ń sọ fáwọn èèyàn wa tàjọ jẹgbẹ́ tàjọ wà tọ́jú mi lọ pé mi ò sáré star mo dẹ̀ máa ń sọ fáwọn èèyàn àwọn èèyàn lè testify sọ̀rọ̀ tí fẹ́ sọ yìí pé mi ò wá lead role ẹ má mi ìfẹ́ tásìkò bá tó màá gbà bó jẹ́ 3 sin 4 sin alhamdulillah. ẹ wá ti ṣe lead rí. mo ti ṣe lead dáadáa. ní fíìmù tí àbí tó pè yín. ní fíìmù ti tèmi tó pè mí mo ti ṣe lead soap dáadáa bó ní normal film àti ṣe lead tí mo ti ṣe bí i normal film tí ò ń ṣe fíìmù mi bí i méjì. ó sì tẹ̀lé lọ́rùn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo sì máa ṣe jù bẹ́ẹ̀ lọ táìmù ni. ẹ wá náà ẹ yẹ ká sáré yàdé abẹ́ ní nǹkan mi tẹ́ ń ṣe tí ni. no fíìmù tó wọlé tó mọ́là wọlé. fíìmù náà ni mo ṣe no fíìmù náà ni mo ṣe kó tó di pé mo tún wá lọ ṣe business and that was like 3 years ago. ẹsẹ̀ bẹ̀ sí ń ṣòwò. mo ẹ̀ṣẹ̀ sí ń ṣòwò bẹ́ẹ̀ ni mo máa ń ṣòwò tẹ́lẹ̀ mo máa ń lọ Dubai pẹ̀lú fíìmù mi mo máa lọ Dubai mo máa ra báyà mo máa ra tíkù mo máa ń bá àwọn èèyàn ra gold àwọn èèyàn mi tó wà lóyìnbó nìkan ni mo base máa ṣe business yẹn fún àtàwọn ọ̀rẹ́ mi bankers lọ́mọ pé mo ń ṣe business yẹn mi ò ṣe fún gbogbo ayé tó bá fẹ́ travel lọ bẹ Dubai bẹ́ẹ̀ máa ti sọ fáwọn èèyàn mi pé mo lọ Dubai o kí lẹ fẹ́ rà ṣé ìnáwó aṣọ fún ìyàwó iṣẹ́ rẹ̀ máa ra oil máa ra pef máa ra bàtà máa ra bag ó sì ń yọ ń bẹ̀. ó sì ń yọ ó ń yọ dáadáa. òun náà lè fi wọ́ọ̀lì pẹ̀lú fíìmù kẹ̀ mi ò lè sáré kú jàre. ìhìrọ̀ mo kàn ti rí pé ohun ayé àfàyè sílẹ̀ ni it's not what pé èèyàn fẹ́ parẹ́ lé lórí. wà kò síbi kò sọ̀n kẹ́mi wá kúrú lójijì. kó wá kúrú bẹ́ẹ̀ ni because ìwọ tó mọ̀ bí tẹ́gbẹ́ ti là ni ó máa sáré kábàkábà. ṣó ti sọ tó bá dẹ̀ ti mọ̀ pé ò lérè tó fẹ́ sá ò lójú kan ibi kan tó fẹ́ tojú bọ̀ Ọlọ́run nìkan ló ní bọ́lọ̀ bá ṣe ń gbé wá ló ṣe máa rìnrìn àjò yẹn so bọ́lọ̀ ṣe ń gbé rìn àjò yẹn wá lèmi ṣe máa rìn torí ó tọ̀ fún fọ́tà mi gan iṣẹ́ fíìmù ó tọ̀ fún fọ́tà mi ó sùn mí gbà kan. kí ló mú sùn yín. ẹ ṣe ẹ̀wọ̀n ìgbà míì a lè lọ location a lè ti lo 2 days mo lè má ti ṣe one scene Ọlọ́run dẹ̀ tó wá fi èèyàn kan kẹ́mi ní industry mi ní gbàgbé tí máa fi kú Òkìkí Afọláyàn. èèyàn dáadáa ni. ẹ̀gbọ́n mi dáadáa ni ẹ̀gbọ́n mi dáadáa mi ò kí ń kóyún ẹ̀kẹ́rẹ́ ní anywhere tí n bá ti rí torí púpọ̀ náà àwọn èèyàn wa ò lè ṣe orí ọ̀fẹ́ I will say it àwọn èèyàn lè ṣe orí ọ̀fẹ́. yóò bá nǹkan dé ni. nǹkan kan àbí nǹkan kan bá dé ìtí òbá dé ìgbà kankan dé orí àánú Ọlọ́run lórí gbà so Ọlọ́run lo Òkìkí fún mi kò ṣe pé gbé lídìrò lé mi lórí o ṣùgbọ́n wọ́n máa ń pè mí steadily lóòrè ọ̀yá wá ṣe 2 scene yìí wá ṣe 1 scene yìí wá ṣe 3 scene yìí wọn ò ń gbàgbé bí wọ́n ti pè wọ́n. wọ́n ní yìnyín alájà yìnyín kéèyàn lè ṣe mí dáadáa ni ẹ wo kámẹ́rà ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Òkìkí. Òkìkí Afọláyàn Daddy Vaola ọkọ Àgbékẹ́ thank you so much thanks for being a supporter thanks for being a great leader thanks for being a good brother to me over the years I'm very very grateful I'm saying thank you once again. ẹ fi Yorùbá parí ẹ̀. mo ń dúpẹ́ lẹ́ẹ̀kan náà mo ń dúpẹ́ sí i lọ́wọ́ yín pé ẹ ṣé ẹ kú àdúró tì mí we've been together over 12 years now ẹ ṣé tẹ́ jẹ́ kó sú yín tẹ́ jẹ́ kó rẹ̀ yín tẹ́ ń support mi tẹ́ ṣe rántí mi because tí mi ò bá dúpẹ́ mi ò mọ oore ni mo mọ oore gbogbo oore tẹ́ ṣe fún mi ẹ dẹ̀ mọ̀ pé mo máa ń dúpẹ́ mo tún wá ń fàsìkò yìí sọ pé ẹ ṣé mo dúpẹ́ ilé yín ò ní dàrú ọ̀nà yín ò ní dàrú thank you God bless you I appreciate you bro. Òkìkí ẹ lákòó tó bá ṣe míì sí àbí. bẹ́ẹ̀ni ẹ tún sì pè mí ẹ má pè mí ẹ má gbàgbé àbúrò yín o. ẹ mọ pàlájà wa tí a bá wò dáadáa mà Òkìkí ń pè yín láti gbàdégbà lóòrèkóòrè kí ló fà á mú sú yín ebi ẹ ti lẹ́ni tí ń pè yín. ẹ ṣàbọn pé báwọn náà ṣe ń pè mí yẹn èrò pọ̀ lọ́rùn àwọn náà kò dẹ̀ ń ṣèmi nìkan èrò pọ̀ wọn níyàwó kò ṣe pé ìyàwó wọn disturb o wọn ní àwọn ọmọọṣẹ́ tó pọ̀ then àwọn èrò pọ̀ lọ́dọ̀ títí wọn náà ṣó yẹ yín then industry ó ní bó ṣe rí I don't want mi ìfẹ́ lọ sí deep jù ṣó yẹ yín bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ bá tọwọ́ bọ̀ ṣé wọ́n sanction yín àtọ̀ so ṣe mọ̀ èrò pọ̀ lọ́rùn àwọn náà àwọn ọ̀rẹ́ mi kan náà máa ń pè mí síṣẹ́ dáadáa Káyọ̀dé Adébáyọ̀ originator Wálé Razak wọ́n máa ń pè mí but ẹni tó help mi jù ó dúró síbẹ̀ ó dúró pé for years
jẹ́ pé mo ọdẹ àmọ̀dé bẹ́ẹ̀ ni ó ti yé yín tẹ́kù máa ń fún mi iṣẹ́ dáadáa tó máa ń pè mí ó yá ọba wa alájà lára à ń lọ sí Lẹ́kì lára à ń lọ sí Ìbàdàn lára à ń lọ sí Jẹ̀bú. ṣé ó sì bówó dé bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ nìkan pè yàn o. ìdí tí mo ṣe máa ń dúpẹ́ lọ́wọ́ òkìkí tó máa ń jẹ́ pé òkìkí ni mo máa ń dárúkọ jù torí nígbà yẹn ṣe mọ̀ nígbà tí à ń hustle iṣẹ́ o máa gba yàrá fúnra ẹ̀ ni bẹ́ẹ̀ ni o gbúdọ̀ gba yàrá fúnra ẹ̀ because wọn náà ló fẹ́ kọ́rí ẹ̀ so wọn náà wàá ṣe wàá ṣe wàá súnṣòkòtò ẹ wọn tó fẹ́ kọ́ help ẹ wọn náà ní jókòó ẹ̀pẹ̀tẹ̀ ṣáwọn tó fẹ́ help ẹ náà ló máa gba yàrá fún ẹ lọ́ máa fún ẹ lówó oúnjẹ lọ́ máa ṣe gbẹ fún ẹ kò possible ìwọ náà ní láti nìkan tó máa ṣe fún rẹ bọ́tò kìkì wọ́n máa pè mí síṣẹ́ wọ́n tún máa fún mi yàrá pé ibi ìbàlú máa láì tí ì di star tí gbogbo láì tí ì di star wọ́n ní yàsùn tí make-up yẹn wọ́n ti make-up lẹ́jọ́ máa sùn tá bá lọ ṣiṣẹ́ àwọn celebrity wọ́n máa ní lára iṣẹ́ ilé ò lè sùn kò sí rúùmù ó yá ṣe wọ́n á sìn máa lọlé ṣóyè yìí ìdí tí mo máa ń dáhùn pé òkìkí ni mo máa ń pè jù because ẹni tó dúró tìyàn nígbà tó ju dúdú tó ì tí mú ẹ rárá ohun gangan láyé brown ẹ ṣé bàbá mi tó kìkì gan hustle ṣe táwọn náà hustle ṣe ti understand so wọn ò fojú pa mí rárá mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi náà ọ̀pẹ́ ayéọ̀la because mo ti wà pẹ̀lú àwọn òkìkí kí n tó lọ gba form lọ́wọ́ ọ̀pẹ́ ayéọ̀la ọ̀gá mi bẹ́ẹ̀ ni because mo ti wà mo máa ń lọ kiri máa ń ṣiṣẹ́ káàkiri àwọn yẹn máa ń sọ pé ta lọ̀gá ẹ̀ because mo notice nígbà yẹn pé tó bá lọ́gà nígbà yẹn ojú kan ló gbúdọ̀ wà wọn bẹ̀rẹ̀ ò lè ṣiṣẹ́ káàkiri so orientation tọ́rẹ̀ mi máa ń lò kiri lèmi wá ń lò ọ̀rẹ́ mi ìbílẹ̀ yẹn ọmọ Ìgbò tó wà Canada ṣó yẹ yín ọ̀rẹ́ mi yẹn orientation tó máa ń lò ẹ̀sàìndé lọ́gà ẹ̀ but kò pẹ́ àpẹ́ tóun fi lọ sí Amẹ́ríkà láti Amẹ́ríkà lọ Canada ṣó ti yẹ yín síbi tí wọ́n á lọ ìgbà tí mo ti wá rí ẹni pé tó bá ti lọ́gà ojú kan yẹn ló gbúdọ̀ wà o ò lè máa lọ ṣiṣẹ́ kiri àfi tó bá ti ṣe freedom tó bá ti ṣetán lọ́dọ̀ wọn o tó lè máa lọ kiri mo ti wá notice pé èmi náà yà lọ́gà mo kọ́kọ́ tẹ̀lé ìgbà tí mo kọ́ lọ́dọ̀ àwọn ẹ̀sàìndé mo tẹ̀lé Barry White Brother Saheed àwọn náà máa ń fún mi iṣẹ́ máa ń tẹ̀lé wọn kiri mo tẹ̀lé àwọn Dáre Adésùyì true Barry White mo fún mi Dáre Adésùyì mo tó yá mo bọ́ sọ́dọ̀ àwọn òkìkí lọ́lọ́run wá lò fún mi òkìkí try fún career mi gan ṣó yé yín so òkìkí ni mo wá létà àwọn máa ń pé òkú lọ́gà tá lọ́gẹ́ àti ọpẹ́ dẹ̀ wọ́n máa ń lo òkìkí fún ògbésàn tó wá dé láti London báyìí òkìkí ló máa direct bá lọ bá àti ọpẹ́ mi ìkú lọ́gà wọ́n dẹ̀ ti máa ń pè mí lọ́gà ọ̀dọ̀ yín ni mo fẹ́ jẹ́ ọ̀dọ̀ mi ti fẹ́ gba fọ́ọ̀mù mo dẹ̀ gba fọ́ọ̀mù yẹn mo dẹ̀ sanwó iṣẹ́ mo dẹ̀ ṣe everything ọ̀gá mi dẹ̀ ni wọ́n lé ní máa sọ pé àti ọpẹ́ gangan lọ̀gá mi máa dẹ̀ sọ pé òkìkí náà ọ̀gá mi ni tó dẹ́ni tó bá ti help career ò gbúdọ̀ deny ọ̀gá èèyàn ni ṣóyè yín. alájà tábà ní àpapọ̀ báyìí lónìí fíìmù ilẹ̀ tí a ṣe tó jẹ́ tí gangan. mẹ́ta ni sà. mẹ́ta. bẹ́ẹ̀ ni sà. lọ́dún náà ni ọba aláwọ̀ àbí kálá kí ẹ náà bá wọn lọ sí umra nígbà tí àwẹ̀ kù 10 kó parí. àbí ṣé ti lọ rí àbí àkọ́kọ́ nìyẹn. àkọ́kọ́ yìí. wọ́n lẹ́yìn tí ẹ lọ rí wọn ló lágbára o. wọ́n ní ẹ lọ ṣeré orí ìtàgé ní Kaaba ní Mẹ́kà ni. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. sẹ́yìn náà ṣe bẹ́ẹ̀ ni. èmi ò ṣe bẹ́ẹ̀ o kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó bá jẹ́ mùsùlùmí mo gbà ládùúrà fún wọn tó sọ pé lọ ṣeré pé Ọlọ́run á jẹ́ kó rọrùn fáwọn náà kó débẹ̀ tó bá débẹ̀ ayé wọn wọ́n á ní mímọ̀ tó pọ̀ mi fẹ́ sọ̀rọ̀ jù bọ́ tó bá débẹ̀ wọ́n á ní mímọ̀ tó pọ̀ jù bí àwọn èèyàn lọ ṣeré àbí wọ́n lọ ṣẹ̀sìn. àwọn lọ ṣẹ̀sìn ṣùgbọ́n nílẹ̀ náà aráàlú tó ń ṣe gbogbo ẹ̀ tó wọ́n pè kan mi tẹ̀ fẹ́ dárúkọ ẹ̀ yóò lọ́sẹ̀pọ̀ yóò ṣe gbogbo ẹ̀ yóò ṣe àwọn èdè tó lágbára gan kíní kan máa ṣe kíní kan mi lọ gbogbo yẹn náà ń kọ́. ṣé mo pé bí ọ̀rọ̀ ilé ayé gbogbo wa tá bá kàwé ẹni tó lọ kàwé gangan ọ̀tọ̀ ẹni tó lọ ṣeré léèwé náà ó wà so bó ṣe rí ni ìwọ tó lọ bẹ lọ́hùn ọ̀tọ̀ àwọn tó lọ ṣeré náà tó wà ṣeré Mẹ́kà wọ́n wà so àníyàn oníkálukú tó fi lọ ọbẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni adájọ́ náà dẹ̀ máa fún gbogbo wa náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni so ìwọ ló mọ̀ ṣòro tó gbé ẹ débẹ̀ tó fi lọ torí ò gbúdọ̀ lọ́rù bẹ̀yẹn kó ló lọ ṣeré. owó yẹn pọ̀ o. 6 million fún múra. owó yẹn pọ̀ o. kò kéré ṣé wàá wá lọ́rù bẹ̀yẹn wàá wá máa lọ ṣeré. ó pọ̀ kò kéré bàbá mi. tá bá wo ìgbéyàwó àti fíìmù ṣíṣe àti bísínẹ́sì bó lè ṣe manage ẹ̀. alhamdulilayi bàbá mi kò sí ìtòlé ń bẹ̀ tó bá ti kọjá ìyá rẹ̀ àyè bísínẹ́sì ọ̀tọ̀ àyè fíìmù ọ̀tọ̀ àyè marriage ọ̀tọ̀ kò dira wọn lára ìwọ ló máa mọ bó ṣe fẹ́ tolé ẹ̀ ìwọ ló máa mọ bó ṣe fẹ́ ṣe business ìwọ ló máa mọ bó ṣe fẹ́ push career ìránṣẹ́ kan dín ìránṣẹ́ kan lọ́wọ́
o ò ní jẹ́ kí kọ̀ọ̀kan kó nira wọn lára bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe nìyẹn sà. kí ni kò tún gbọ́ láàrin òṣèré tíátà wọ́n ní tí a bá rí pé Terry àti Ṣàkọ́ onítíátà ni wọ́n tẹ́nìkan bá ti ń bá Terry jà wọ́n ní gbogbo yín pátá lẹ́mọ̀ bá jà pàápàá láàrin ẹ̀yin obìnrin bó lè lè ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ṣó sì yẹ kó rí bẹ́ẹ̀ ṣá lára ń bá Léwùmí Fàtáì ìjà gbogbo èèyàn wá dún sẹ́yìn lára wọn ò bá Léwùmí Fàtáì ṣe mọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ló yẹ kó rí. ẹ wo irọ́ gidi ni kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ tí Táyé àti Kẹ́hìndé bá ń jà kò sí nǹkan tó kọ àwọn ẹlòmíì pẹ̀lú Táyé wàá bá Táyé ṣe wàá bá Kẹ́hìndé ṣe lọ́dọ̀ mi anybody ò bá bára wọn jà àtọ̀tún àtòsì méjì lèmi bá ṣe wọn ò kí ń bára wọn jà torí pé èèyàn kan jà kọ́ lọ síbi kan irọ́ ẹlòmíì lómi lè máa fẹ́ bẹ́ẹ̀ lómi ṣe torí pé ó ń bọ̀ rẹ̀ jà tí ẹ nìyẹn òun ló mọ nǹkan tó dé tóun ṣe choose bẹ́ẹ̀ but ní industry wa wọn kì í ṣe bẹ́ẹ̀ pé torí pọ́nbélé jà nǹkan máa lọ support ilé no wọn kì í ṣe bẹ́ẹ̀. kàn mákẹ́tà kan gbọ́dọ̀ nǹkan mákẹ́tà pé ẹ gbọ́dọ̀ ló mọ́ ẹ yọ́pọ̀ mẹ́ ìyẹn náà nǹkan tó láwọn kan tó ti ń jáde báyìí pé àwọn bíbù yẹn ìjà orí ìtàgé ni wọ́n lò tọ́ o ìyẹn ń kọ́ ṣé wọ́n ti hàn ilé mọ̀ rí. ṣẹ́rí táwọn mákẹ́tà alhamdulilayi rabbil alamin. alhamdulilayi shukran. mi ò fẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀ rárá. ẹ̀rù ń bà yín ni ẹ̀rù bà mí YouTube ti wà ń tà. láíláí ẹ̀rù bà mí rárá bọ̀ mí ní mẹ́nu lọ síbẹ̀ ká ṣáà máa dúpẹ́ bọ̀ èmi ò rò pé máa ń rí lè ṣe bẹ́ẹ̀ yẹn ṣá. wọn ò ṣe fún yín torí wọn ṣe fún mi. bẹ́ẹ̀ wọn ò ṣèkà fún yín rí. wọn ò ṣèkà fún mi. wọn ń ṣèkà ni. mi ò mọ̀ bí wọ́n ń ṣèkà sá. láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí arábìnrin Yọ̀sọ́lá aya àṣekún ọmọ Olúwo Ọ̀gọ́mọ̀ ní ìlú Ìgbótakọ̀ Ọlọ́run ní ká fún ilé pé ẹ káàbọ̀ tẹ wá sí orí ìtàgé wa o. ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni o iléeṣẹ́ Oyinmomo ò ní bàjẹ́ o a túbọ̀ máa lọ sókè ni o wàràfànà homakana aliya thank you I appreciate. kí a tó máa lọ díẹ̀díẹ̀ yàtọ̀ pé bí a wá ń ṣe fíìmù ìwé lẹ́tún lè ṣe ná. mo máa ń ṣe mixology mo máa ń ṣe mocktail cocktail mo máa ń ṣe àwọn tapioca pudding mo máa ń ṣe àwọn small chops side hustle. ìwọlé agbé síbí lónìí ẹgbẹ́ kankan wá ní. ẹ rán mi létí kí n gbé wá ní olóòtú. àbáwọ̀ ọkọ yóò sọ fún yín. ọ̀ sọ fún mi ni. tó kí ni tuntun báyìí látọ̀dọ̀ yín tí ká mọ retí pàápàá lórí iṣẹ́ tí ẹ yàn láàyò fíìmù kí ló ń bọ̀. Àbíkẹ́ Kọ́lúbọ̀ ni ó ń bọ̀ mo ti premiere ní London so máa jáde ní next month káwọn ará ilé kọ́ jọ̀kọ́ bá mi wò tó bá ti jáde o Àbíkẹ́ Kọ́lúbọ̀ lórí Yorùbá Plug TV ẹ jẹ́ bá mi wò tó bá ti jáde o. Yorùbá Plus àbí Plug. ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ nítorí ọlẹ́ bá mi subscribe sórí Ọmọlára Kasali TV ẹ dẹ̀ jẹ́ iléeṣẹ́ ńlá tí mo wọ iléeṣẹ́ alálùbáríkà Oyinmomo ẹ bá mi subscribe sórí TV wọn gbogbo nǹkan ló máa ń ṣe ẹ máa bá mi pè wọ́n náà wọ́n máa ń lọ fún indoor and outdoor event ẹ pè wọ́n iléeṣẹ́ alálùbáríkà ni o ẹ subscribe sórí Oyinmomo TV o I love you guys. àwa náà lọ́ọ̀fù yín o adúpẹ́dúpẹ́ adúpẹ́pẹ́ òkun àmọ́ dúpẹ́dúpẹ́ adúpẹ́pẹ́ ọ̀sà adúpẹ́ lọ́wọ́ alájà tuntun ẹni tí wọ́n ti gbé omi sẹ́msẹ́m wọ́n ti láwọn òbùkún ní wọn fún mi bá ti dé tàbá ti parí ètò lẹ́yìn mọ́tò àwọn ògbé wa débẹ̀ la Adéolú Kazeem ní orúkọ tèmi o ọmọọba ní Sàárẹ̀ Olú màní mi ní ọmọ Àjàlá ẹni ọmọ Àjàlá Ọ̀sọ̀ ọmọ Ajíkànjé Adéròmú ọmọ Adéníyì lọ́jà àtòkò ni o ọmọ Olúgbàgbọ́ dáadáa ó dàbọ̀.